Orúkọ mi ni KABIRU OLADIMEJI tí mo jẹ́ bàbá ìyàwó fún ìnáwó tí a ṣe lénìí. So ìgbéyàwó la ṣe lénìí fún ọmọ mi obìnrin ni mo sì tó ń lọ sí ilé ọkọ. RASHEED ONIFADE ni ọkọ ọmọ mi yẹn. So inú mi dẹ̀ dùn gan lénìí púpọ̀ lọ́pọ̀lọpọ̀. So mo fi àsìkò yìí kí gbogbo àwọn èèyàn tí wọ́n wá láti ìdílé ìyàwó, láti ìdílé ọkọ, láti inú ẹbí tèmi gangan náà kán wá láti wá bá mi ṣe àjọṣepọ̀ àjọyọ̀ lénìí. Nǹkan ayọ̀ báyìí kò ní wọ́n lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa. Ayọ̀ àtàlàáfíà tí kálukú fi lé wọn sílẹ̀, òun náà ni wọ́n á padà sí ilé wọn láṣẹ Olódùmarè. Inú mi dùn gan, mo dúpẹ́ gan. Ọpẹ́ mi púpọ̀ lọ sọ́dọ̀ àwọn èèyàn mi níbi tí mo ti ń ṣiṣẹ́ ní True Lock, ní Ewékòró, ní Pápá. Àwọn ọ̀gá mi kan wà níbẹ̀ tó jẹ́ pé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ni wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Even ìnáwó àwọn ẹlẹ́jẹ́ kó ṣeé ṣe, tí ò bá sí wọn kò sí èmi. Tí bá ní kí wọ́n dárúkọ, màá dárúkọ rẹpẹtẹ. Ẹ̀gbọ́n mi kan wà, àwọn ni dídá àwọn tí mò ń sọ yìí. Tafik Ọlánúkan ni wọ́n ń pè wọ́n. Àwọn ni foundation mi ní ilé iṣẹ́ yẹn. So bọ̀ wọ́n ní tẹ́yẹ̀ bá délù, ẹni tẹ́yẹ̀ délù kò tẹ́ ẹni tẹ́yẹ̀ délù náà. So àwọn tí mo tó padà mọ̀ níbẹ̀ ni àwọn Mr. Zan, so Osifila, Mr. Kẹ́hìndé Ọbadọ́gìn. So gbogbo àwọn tí mo padà dé bá ń bẹ̀ tí mo tó mọ̀ ń bẹ̀ lẹ́yìn nìyẹn. So àwọn yẹn gan náà jẹ́ kí ìnáwó Èkó host, wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Wọ́n dúró tì mí gan orí sẹ́mọ̀ tẹ́yẹ̀ bá délé iṣẹ́ kan tí yóò sí mẹ́tẹ́lẹ̀ táwọn kan tó wà bẹ́ẹ̀ bí ọdún 5 ọdún 6 tí wọ́n yẹ̀ṣẹ̀ wà délé nì táwọn tó dẹ̀ wà dé bá mẹ́yẹn tán dẹ̀ wà gbá ìtọwọ́ tẹsẹ̀. Ìwọ náà ó ní bó ṣe ń wùwà rẹ ni o. So ọpẹ́ mi púpọ̀ lọ sọ́dọ̀ wọn, Mr. Zan, Osifila, Mr. Kẹ́hìndé, Àánú, àwọn pọ̀ báyìí bẹ́ẹ̀ lóríṣiríṣi tí mi lè mọ́ dárúkọ. So kí Ọlọ́run kó jọ kó mọ̀ jẹ́ kí dáadáa báyìí kó wọ́n nílé ẹnìkọ̀ọ̀kan wa, kí gbogbo aká máa rí dáadáa bára wa ṣe. Wa tún wá fásitì mo tún dúpẹ́ lọ́wọ́ ọmọ mi náà tí à ń sin mò ń sin lọ ní ọkọ̀ lẹ́nu náà pé òun náà ó ló ṣokùnfà nǹkan yìí. Because tí ò bá borí dúró, tí ò bá gbọ́rọ̀ sí mi lẹ́nu ni nǹkan tó ṣẹlẹ̀ lónìí kò ní ṣẹlẹ̀. Sẹ́mi àìmọye ọmọ tó lọ ilé ọkọ tí ó pé òbí rẹ̀ gan ò mọ ibi tó lọ tí wọ́n dẹ̀ fọwọ́ sí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ mi òun lè bó ṣe yẹ kó rìn, ó dẹ̀ tọ̀ bó ṣe yẹ kó tọ̀. So ọpẹ́ mi pọ̀ gan lórí fún ọmọ yẹn. So mo dẹ̀ wá fún fásitì ṣàdúrà fún ọkọ rẹ̀ náà ní agbára Ọlọ́run. Ọkọ rẹ̀ náà kò ní másìkò rẹ̀ sábúrú, kò ní kábàámọ̀ pé kí ni mo ṣe yìí lágbára Ọlọ́run. Torí àwọn méjì ni ó ní ìyálé, òun ìyàwó ọmọ tèmi ló sì kejì. So ó ti tẹ́ni ti ìyálé náà, ti ẹnì kejì ẹ̀ náà ni ló ń ṣe yìí. Ṣùgbọ́n mo sá gbàládùra fún wọn pé ilé àtọ̀nà rẹ̀ kò ní dàrú lágbára Ọlọ́run. Ibi tó rí kan rí sí, ibi tí òrí kan rí sí, òrí yóò tọ̀ òun náà wà lágbára Ọlọ́run. Èmi náà wá tún bẹ Ọlọ́run fún ara mi, mo ń bẹ Ọlọ́run àlékún oore lọ síwájú, ẹ̀mí gígùn àtàlàáfíà. Mọ́tò ni mò ń wà kí n máa lọ rí, kí n máa bọ̀ rí, kí n máa jáàmù. Ọpẹ́ mi kejì wá padà lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi pátápátá, àwọn ọ̀rẹ́ Afẹ́nifẹ́re bẹ̀rẹ̀ látòrí Sàràfà ìdí nínú ní ilé mọ́ dárúkọ àwọn ọ̀rẹ́ mi tó tún bá dárúkọ àwọn kan tí màá dárúkọ wọn ó lè mi dárúkọ àwọn sáàdùkọ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọ́n dúró tì mí, àjọ fọwọ́sowọ́pọ̀ lájọ ṣe kí Ọlọ́run balẹ̀ àtọ̀dọ̀ nìkan wa jẹ́ kó jẹ́ kí dáadáa kó kárí gbogbo wa. So mo dẹ̀ fàṣìkò dúpẹ́ lọ́wọ́ bàbá àti ìyá mi, àwọn náà wọ́n fún mi ní support, kọ́ lọ́ọ́ bá mi lọ́rẹ̀ mi wọn kó jẹ́ kẹ́mi wọ́n gùn fún mi ká pẹ́ fún mi. Gbogbo nǹkan tí mo ní lọ́kàn láti ṣe fún wọn ní dáadáa kọ́ lọ́ọ́ jẹ́ kí n lè ṣe fún wọn. Mo tún wá fàṣìkò dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi tó jẹ́ ìyàwó yìí. Obìnrin ò sí máa sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lójú wọn ni o, ṣùgbọ́n màá sọ díẹ̀ màá mẹ́nu kúrò mẹ́. Ó forí lugi, ó forí lọ̀pẹ̀ lọ́dọ̀ mi. Oríṣiríṣi nǹkan ló pàṣù lọ́dọ̀ mi tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ tí àfù rẹ̀ bá ṣẹlẹ̀ sóbìnrin mi yóò ti yá dànù. Ṣùgbọ́n ó dúró, irú rẹ̀ tó wá dúró ìlú náà jẹ́ àǹfààní báyìí lọ́nà fi ní kí ṣe ọmọ tiẹ̀ náà kó sojú ẹ̀mí rẹ̀ báyìí. Wọ́n gba aládùúrà fún pé Ọlọ́run kò ní pọ́njú pa mí, gbogbo nǹkan tó wà lọ́kàn mi láti ṣe fún un tó gbèrè tí mo fẹ́ kó jẹ́ lára mi, Ọlọ́run á jẹ́ kó jẹ́ láyọ̀ àtàlàfíà. Òun náà kò ní kánjú kú lágbára Ọlọ́run. Òun náà yóò jèrè àwọn ọmọ, ó ti bẹ̀rẹ̀ sí jèrè wọn báyìí, yóò tó jèrè àwọn yòókù náà, yóò jèrè gbogbo àwọn ọmọ ìlágbára Ọlọ́run. Mo wá fásitì ìgbẹ́ náà lórí àwọn ọmọ mi tó kù náà, ṣiṣẹ́ àwọn yòókù náà kó sojú èmi, àwọn tó ti ṣe Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, ẹ̀tọ́ tó kú tó náà ó ṣe Ọlọ́run jẹ́ kí ṣe wọn kó sojú èmi, kí n dẹ̀ rówó náà ń jọ náà kọ́lọ́mọ́ sí ní bàbá lásán fáwọn ọmọ mi. So
so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ́nifẹ́re gbogbo àwọn ọ̀rẹ́ ní ará ní ojúlùmọ̀ ní ẹni tí mo mẹ́ntì mi ò mọ̀ ká wá síbí ká bá mi ṣàjọyọ̀pọ̀ mo dúpẹ́ ilé àtọ̀rọ̀ kálukú wa ní ìbàjẹ́ o kálukú wa á mọ̀ rírẹ bára wa sí o nǹkan adùn báyìí yóò mọ̀ kárí gbogbo wa o lágbára Ọlọ́run ọlá bísímìláì náà tó iná.